kí ló wà láàrin ìjọba adémọlá adélékè àti ọba joseph olóyèdè tí wọ́n sọ sẹ́wọ̀n lamẹ́ríkà? àsọsùmọ́lé gọ̀gọ́ ẹ̀ yọ síta, èéfín nìwà bá adémọ́lẹ̀ yóò yọ jáde o. kò sí kinní kan tó jẹ́ nǹkan àṣírí, ojú akàn máa kún àwa ẹ̀dá ni. nígbà tó bá yá, gbogbo ohun tí a pè ní àṣírí náà ni yóò padà tú síta. nígbà tó bá yá, ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun yóò jáde láti sọ ohun tó ń ṣẹlẹ̀ gan-an láàrin gómìnà adémọlá adélékè àti ọba ìlú ìpetumodù joseph olóyèdè tó wà lamẹ́ríkà tó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́. ṣùgbọ́n pé kò sí kinní kan nídìí ọ̀rọ̀ yìí yẹn, yóò ṣòro gan kí adélékè àti àwọn èèyàn ẹ̀ tó lè sọ fẹ́nìkan. tí wọ́n bá sì sọ ọ̀rọ̀ kan jáde lórí ẹ̀, yóò ṣòro kí ẹnikẹ́ni tó gbà wọ́n gbọ́. nǹkan kan wà nídìí ọ̀rọ̀ náà dáadáa. tàbí kí ló dé tí ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun ń bo ọba joseph olóyèdè? ìjọba ò lè sọ pé kì í ṣe pé àwọn ń bo ọkùnrin ọba náà ni. wọn ò lè sọ bẹ́ẹ̀ rárá. bí wọ́n bá sì sọ bẹ́ẹ̀, kò sẹ́ni tí yóò gbà wọ́n gbọ́ mọ́. àkọ́kọ́ ni pé ó lé ní ọdún kan tí wọ́n ti mú ọba yìí, tó sì wà nínú àhámọ́ wọn ní amẹ́ríkà, torí oṣù karùn-ún ní ọdún 2024 ni wọ́n gbá a mú. láti ọdún 2024 náà, olóyèdè kò lè wọ nàìjíríà wá, ká má tí ì sọ pé yóò dé ìlú ìpetumodù. bíi ọdún kan ààbọ̀ ni wọ́n fi ṣẹjọ́ ẹ̀ kí wọ́n tó jù ú sẹ́wọ̀n ní ọjọ́ 26 oṣù kẹjọ ọdún tó kọjá. ṣé ní gbogbo àsìkò yìí, ṣé ìjọba ọ̀ṣun kò gbọ́ ohun tó ń lọ ni? adémọlá adélékè sáà ni gómìnà ní gbogbo ìgbà náà, gbogbo àṣẹ sì wà lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ìjọba ẹ̀ yẹ kó mọ ìrìn gbogbo ọba lọ́ṣun nígbà tó ṣe pé àwọn ni wọ́n fi wọ́n jẹ. ṣé ìjọba adélékè yóò sọ pé àwọn ò mọ ohun tó ń lọ rárá ní gbogbo ìgbà náà ni? àbí wọ́n mọ̀ wọn ò dá sí i? àbí wọ́n rò pé ọ̀rọ̀ náà kò kàn wọ́n ni? dájúdájú kò sí ìjọba gidi kan tí irú eléyìí yóò ṣẹlẹ̀, tí ọba ọ̀kan nínú àwọn ìlú ńlá tó wà lábẹ́ ẹ̀ yóò há sí ìlú òyìnbó tí yóò ní òun ò gbọ́ tàbí pé òun ò ní ṣe kinní kan sí i. bó bá rí bẹ́ẹ̀, tí adélékè àti àwọn èèyàn ẹ̀ bá mọ ohun tó ṣẹlẹ̀ ní amẹ́ríkà sí apetu ìlú ìpetumodù, kí ló wáá dé tó fẹ́ gbà wọ́n ní odidi ọdún kan láti yọ ọba tó jalè, ọba tó dójú ti ìlú ẹ̀, ọba tó hùwà ẹ̀ka sí wọn nílùú onílùú, tó hùwà aláìmoore irú èyí tí kò dára rárá? kí ló dé tí wọn ò ní yọ ọ́ kúrò lóyè? kí ló dé tí wọ́n ń fi ọwọ́ bu ọ̀rọ̀ ọba yìí gan-an? àbí kí ló lè nínú pé kí èèyàn jalè kí wọ́n sì fìyà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ jẹ? ìjọba adélékè ní àlàyé gidi láti ṣe ju òyìnbó tí wọ́n ń sọ bíi tọ̀pẹ́ ẹ̀rẹ̀ yẹn lọ o. òyìnbó tí ò nítumọ̀ gidi kan ni. lóòótọ́ lẹni tó jalè bọmọ jẹ́, àmọ́ agbépo lájà nìkan kọ́ ló lè o. ẹni tó gba epo sílẹ̀ lọ́wọ́ ẹ̀ náà ò lè ní. gbogbo ẹnikẹ́ni tó bá ran ọ̀daràn lọ́wọ́, ọ̀daràn lòun náà. èwo ni ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun kọ́ nípa ọ̀rọ̀ yìí tó fi di pé wọn kò lè fìyà jẹ irú ọba bẹ́ẹ̀? bí wọn kò bá sì lè fìyà jẹ, kí wọ́n yọ ọ́ kúrò nípò aláṣẹ odidi ìlú, aláṣẹ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi í sí. ohun tó mú ọ̀rọ̀ yìí wá kò ju ohun tó ṣẹlẹ̀ ní ìlú òṣogbo lánàá àti lónìí yìí lọ. àná ni ìròyìn àkọ́kọ́ jáde tí wọ́n ní láti ọ́fíìsì kọmíṣánná fún ètò ọrọ̀ oyè jíjẹ àti ìjọba ìbílẹ̀ ni. ìròyìn náà tí wà nínú àtẹ̀jáde sì sọ pé yíyọ Apetu Ìpetumodù lóyè. ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun fi àsìkò yìí sọ fún gbogbo aráàlú pé lẹ́yìn ìfikùnlukùn gbogbo àti títẹ̀lé ìlànà òfin pẹ̀lú ìfọwọ́sí ìgbìmọ̀ apàṣẹ, àti yọ Apetu Ìpetumodù ọba gbẹ̀ngà joseph olóyèdè kúrò nípò ọba lẹ́sẹ̀kẹsẹ̀. ìpinnu yìí wáyé ní ìbámu pẹ̀lú òfin ọ̀rọ̀ oyè jíjẹ ti ìpínlẹ̀ ọ̀ṣun àti àwọn àlàkalẹ̀ míì lóríṣiríṣi tó ń ṣe ìlànà fáwọn ọba àti ìjòyè gbogbo. nídìí èyí, ìjọba yóò bá àwọn tí ọ̀rọ̀ kàn sọ̀rọ̀ láti mọ bí wọn yóò ṣe bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí yíyan Apetu tuntun nílànà òfin. ìjọba wá pè gbogbo ẹ̀yin ará ìlú ìpetumodù, ẹ̀yin afọbajẹ àti ìdílé ọmọ oyè gbogbo pé kí ẹ máa lọ wọ́ọ́rọ́, kí ẹ sì máa ṣe jẹ́jẹ́, kí ẹ má ṣe ohunkóhun tó lè dá wàhálà sílẹ̀. ẹ máa ṣe ohun gbogbo ní ìbámu pẹ̀lú òfin. a ti sọ fún àwọn agbófinró pé kí wọ́n rí i dájú pé àlàáfíà wà níbi gbogbo nílùú, kò sí ìdàlúrú tàbí rògbòdìyàn níbì kankan. bí àtẹ̀jáde àkọ́kọ́ ti jáde rèé o, tí ìròyìn náà sì gba orí ayélujára
àtàwọn ìwé ìròyìn gidi lọ tí àwọn èèyàn sì ti ń sọ pé ìjọba Ọ̀ṣun mà kárí o. Bó ti yẹ kí ìjọba gidi ṣe náà ni wọ́n ṣe yẹn. Adélékè mà ṣe bó ti tọ́. Bẹ́ẹ̀ làwọn èèyàn ń kan sára sí gómìnà náà àtàwọn tí wọ́n jọ ń ṣèjọba. Àfi bó ṣe di ọjọ́ kejì ìyẹn lónìí yìí tí ìròyìn míì tún jáde lójijì tí ìròyìn náà sì sọ pé irọ́ ni ìròyìn àkọ́kọ́ tó jáde. Ìròyìn tó tún jáde lójijì yìí ọ́fíìsì kọmíṣánná fún ètò ọrọ̀ oyè jíjẹ àti ìjọba ìbílẹ̀ náà ni wọ́n sọ pé òun náà ti jáde. Ohun tó sì wà nínú àtẹ̀jáde náà nìyí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti rí ayédèrú àtẹ̀jáde kan tí wọ́n ń gbé kiri inú àwọn ìwé ìròyìn àti orí ayélujára. Àtẹ̀jáde náà kò wá láti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ oyè jíjẹ àti ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun o. Gbogbo ẹ̀yin aráàlú, pàápàá ẹ̀yin ará Ìpetumodù ni a sì ń sọ fún báyìí pé kí ẹ má ka ìwé náà sí o, kí ẹ má ka ọ̀rọ̀ tí wọ́n sọ sínú ẹ̀ sí nǹkan kan, kì í ṣe láti ọ̀dọ̀ wa ló ti jáde o. Gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn pátá ní ìlú Ìpetumodù ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti bá sọ̀rọ̀ tó mọ́yán lórí tí a sì ń ṣe ohun gbogbo ní ìbámu pẹ̀lú òfin gẹ́gẹ́ bí ìjọba yìí ti máa ń ṣe. Nígbà tí àsìkò bá tó, gbogbo ọmọ ìlú Ìpetumodù àti aráàlú pátá ni a ó sọ ìgbésẹ̀ ìjọba fún, tí ìkéde náà yóò sì jáde lọ́nà tó tọ́ àti bó ṣe yẹ. Ohun tó jáde láti iléeṣẹ́ ètò tó ń ṣètò ọ̀rọ̀ oyè àti ìjọba ìbílẹ̀ rèé ní ọ̀rọ̀ náà bá sì dàrú mọ́ àwọn èèyàn lójú pátápátá, pàápàá nítorí pé iléeṣẹ́ kan náà ni àwọn ìwé méjèèjì ti jáde wá. Àmọ́ ohun tó máa ń ṣẹlẹ̀ nìyẹn o, nígbà tí a bá pẹ́ lórí mi ẹṣin ní báni níbẹ̀. Bí èèyàn bá sì fi òótọ́ sílẹ̀ tí kò ṣe tàbí tí kò sọ, àhesọ àti gbọ́ ìsọ̀ yìí ni yóò máa tìdí ẹ̀ jáde. Bí ìjọba bá ti ṣe ojúṣe tó yẹ kí wọ́n ṣe láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ni gbogbo àwọn àhesọ báyìí kò ní í jáde láti ibikíbi. Tàbí kí ló ná ìjọba yìí? Ṣé wọn yóò sọ pé wọn ò gbọ́ pé Apetu ìjalè ni? Ìwé wo ni wọ́n ń wá? Kí ni wọ́n tún ń dúró dè? Ẹjọ́ wo ni wọ́n fẹ́ rò? Àwọn wo ni wọ́n fẹ́ fi ṣe ẹlẹ́rìí tí wọn kò rí? Tí ọ̀rọ̀ fi wá di báyìí tí wọ́n dákẹ́ sí i títí tí àwọn èèyàn fi bẹ̀rẹ̀ sí pariwo tí wọ́n sì ń béèrè pé kí ló ń ṣẹlẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Gbogbo òyìnbó tí akọ̀wé yìí sọ kalẹ̀ yìí náà kì í ṣe pé wọ́n sọ pé ohun tí Olóyèdé ṣe gẹ́gẹ́ bí ọba kò dáa o, tàbí pé àwọn ń ṣètò láti rọ̀ ọ́ lóyè o. Wọ́n kàn ń òyìnbó líle pé níbi tí àwọn bá bá dé gbogbo aráàlú yóò gbọ́ ni. Kí ni aráàlú fẹ́ gbọ́? Ọ̀rọ̀ wo ló ń lọ? Níbo lọ̀rọ̀ náà sì ń lọ? Ọjọ́ mélòó ni wọn yóò fi yanjú ọ̀rọ̀ náà? Ọjọ́ mélòó ni yóò ná wọn? Ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ mú Olóyèdé ni àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ jù ú sẹ́wọ̀n ni? Àbí gbogbo ayé kọ́ ló gbọ́ pé olè ló jà, owó àwọn ará Amẹ́ríkà ló jí kó? Olóyèdé fúnra ẹ̀ kò sọ pé irọ́ ni, kò jiyàn. Kàkà bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ ló ń bẹ̀ nílùú òyìnbó pé kí wọ́n foríjì òun. Kí wàá ní wàhálà ìjọba Ọ̀ṣun? Bí a kò rí ṣé bí gbogbo wa la mọ̀ nígbà tí wàhálà kékeré ṣẹlẹ̀ bá Déjì ìlú Àkúrẹ́, ẹni tó na ìyàwó ẹ̀ ní gbangba tó na obìnrin náà, ó nà án títí tí ara ẹ̀ fi bó, tí ọ̀rọ̀ náà sì di ariwo. Ọba Olúwadáre Adésínà Adépọ̀jù kò jálè, bẹ́ẹ̀ ni kò bá ìyàwó oníyàwó ṣe. Olórí tiẹ̀ gan ló nà. Àmọ́ nítorí pé ọba kò gbọdọ̀ hu irú ìwà bẹ́ẹ̀, bó sì tilẹ̀ jẹ́ pé ọ̀rẹ́ ẹ̀ ni ẹni tó ń ṣe gómìnà ìpínlẹ̀ Oǹdó nígbà náà, Olúṣẹ́gun Mímíkò, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n yọ ọba náà kúrò nípò ẹ̀. Ìrọ̀lẹ́ ọjọ́ Sunday 30 oṣù karùn-ún ọdún 2010 ni ọba Adépọ̀jù na ìyàwó ẹ̀ ní gbangba lójú gbogbo ayé ló sì ṣe. Ariwo ta pé kábíyèsí kan kò ṣerú èyí rí. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìjọba sì dá sí ọ̀rọ̀ náà. Láàrin ọjọ́ méjì síra ni ìjọba ìpínlẹ̀ náà gbé ìgbìmọ̀ oníwádìí dìde. Nígbà tó sì di ọjọ́ 10 oṣù kẹfà, ìyẹn láì tí ì pé ọ̀sẹ̀ méjì tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀, wọ́n yọ ọba náà nípò. Wọ́n sì fòfin dè é pé kò gbọdọ̀ wọ ìlú Àkúrẹ́ fúngbà kan. Bẹ́ẹ̀ ló sì wà níta títí tí wọ́n fi ọba míì jẹ. Bí ìjọba gidi ti ṣe nìyẹn, tí aráàlú fi ń bẹ̀rù wọn, tí wọn yóò sì máa fún irú ìjọba bẹ́ẹ̀ ní ọ̀wọ̀ àti àpọ́nlé. Kí wàá ní ohun tó wà láàrin gómìnà Adémọlá Adélékè àti Apetu ìlú Ìpetumodù? Bó bá jẹ́ nítorí ọ̀rọ̀ òṣèlú ni, kínní náà kò tún orúkọ gómìnà náà ṣe o. Kàkà bẹ́ẹ̀ yóò máa túbọ̀ bá orúkọ ẹ̀ jẹ́ sí i ni. Bẹ́ẹ̀ ni ìjọba kan kò gbọ́dọ̀ dá ọ̀rọ̀ òṣèlú pọ̀ mọ́ ìwà ọ̀daràn. Gbogbo ẹni tó bá ṣẹ̀ kó jìyà ẹ̀ṣẹ̀ ẹ̀ ni. Adémọlá Adélékè
ṣé kìí ṣe pé kò sí nǹkan kan o. Ọláyíwọlá alága ló ń yẹ ọ̀rọ̀ Apetu ti ìlú Ìpetumodù àti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ ibi tó dé báyìí fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.